Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Ìwọ obìnrin tó o bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ tó o dẹ̀ fẹ́ ìjà nínú ilé, ìwọ̀nba ni kó máa fọ́sọ̀ ọkọ láti change àwọn ìwà kan. Gbogbo ìwà tí ọkùnrin bá ti like láti wò nínú ilé, o ò lè láti wò tó ti pick tó ti fẹ́ láti wò, o ò lè force ọkùnrin ipe kó drop ẹ tó bá fẹ́ peace. Sùúrù àti ìfarabalẹ̀ lèyàn máa fi ṣe. Tí ọkọ bá fẹ́ràn láti máa mu sìgá àbí láti máa mu ọtí, o ò lè fi tipátipá gbà lọ́wọ́ ẹ̀. Tọkọ bá fẹ́ láti máa dóbò lóòrèkóòrè àbí láti máa kóbìnrin, o ò lè fi tipá gbà lọ́wọ́ ẹ̀ torí ìwọ kọ́ ló bí nǹkan tó dẹ̀ ti form ni. Àgbàlagbà dẹ̀ ni. Ṣé mo pa àwa obìnrin ó easy fún wa láti change àwọn ìwà wa. Ó easy fún wa láti bend, ó easy láti turn ìwà wa bí ọkọ bá ṣe fẹ́. Torí wọ́n á sọ fún wa pé obìnrin ló nílé, obìnrin ló ń farabalẹ̀ gbélé ọkọ. Ìwà tí ọkùnrin tí ò bá fẹ́ tó bá ní kó drop, ó easy fún ẹ ó easy fún ẹ ó dẹ̀ dá kó try láti change. But tí wọ́n bá ti wá ń force ọkùnrin lójú ọkùnrin, ó máa dàbí ní pé ó fẹ́ gba ọkùnrin lọ́wọ́ wọn, ó fẹ́ gba àṣẹ, ó fẹ́ gba ọ̀pá àṣẹ lọ́wọ́ wọn ni. Ìdí tí ó fi jẹ́ wípé o ò lè force ọkùnrin wípé kó change àwọn ìwà àbí habit ẹ̀. Ní tọ̀dọ̀ tiwa, tí ọkùnrin bá ní òun ò fẹ́ báyìí pé ká change, ẹ jẹ́ ká try. Torí tó bá change, ó máa dàbí ní pé o ò gbọ́ràn, ó máa dàbí ní pé o ní ìgbéraga, ó máa dàbí ní pé ìwọ ló ń control ọkọ. Bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ fọkùnrin. So o ò lè sọ pé torí pé ọkọ sọ pé òun ò fẹ́ nǹkan, ìwọ náà fẹ́ sọ pé ọkọ sọ pé òun ò fẹ́ nǹkan, o dẹ̀ change. O wá fi pé tí ìwọ náà bá sọ pé o ò fẹ́ nǹkan, láti fọwọ́ lálẹ̀ pé kó change. Ọkùnrin lọkùnrin máa jẹ́. Ọkùnrin lọkùnrin máa jẹ́. Wo ìlú yìí, bí wọn ò ṣe fẹ́ kí àwọn èèyàn máa mu sìgá tó bá ra sìgá kankan nínú shop, wàá rí tán máa kọ sórí ẹ̀ pé wọ́n á kọ àwọn nǹkan tó likely pé kó kọ̀ ọ̀sẹ̀ tó bá fi sìgá lẹ̀. Wọ́n á tún kọ sí wípé tó bá fẹ́ stop sìgá, o visit NHS website. Tó túmọ̀ sí wípé wọ́n mọ̀ pé sìgá ò dáa, wọ́n mọ̀ pé it's not good for your health, but wọn ò lè deprive ẹ of sìgá mímu. Tó bá ti ń di pé wọ́n ń deprive ẹ of sìgá mímu, wọ́n fẹ́ gba liberty lọ́wọ́ ẹ ni. So kó bá lè mọ̀ nílùú yìí kò dáa, ṣùgbọ́n wọ́n ṣì ń tà, wọ́n dẹ̀ ń kọ sí lára pé nǹkan tó fẹ́ mu yẹn tó bá rí wá níwájú ẹ ló ti máa rí pé nǹkan tó stand láti ṣẹlẹ̀ sí ẹni yìí o, tó bá stop ẹ. Ṣùgbọ́n wọ́n ṣì ń tà fún àwọn èèyàn torí wọn lè deprive àwọn èèyàn pé kí wọ́n má ṣe. Tó túmọ̀ sí pé tí ọkọ bá mu sìgá tó bá mu ọtí, bó o bá fẹ́, o ò lè fi tipátipá mu, sùúrù ló máa fi ṣe. O ò ní tìtorí pé o ò fẹ́ kọ́kọ́ ẹ mu sìgá, ó ra pálí sìgá wálé, ó wá lọ mu níbi tó fi sí, ó lọ destroy ẹ, tó lè jẹ́ pé last cup ẹ, àwọn tó bá mu sìgá ó lè jẹ́ last cup ẹ ló fi rà, ó wá lọ mu, ó lọ destroy ẹ, ó wá ní kíjà máa ṣẹlẹ̀, wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé. O láìkí ọkọ máa jẹun níta, àbò fípò ń ṣe wàhálà láti ṣe oúnjẹ tọkọ bá dé kò ní jẹun. O dẹ̀ ti ṣe, o ti sọ, o ti sú ẹ, ó wá gbé oúnjẹ wálé, ó gbé sínú fridge, ó gbé oúnjẹ yẹn ó lọ yí dànù, wàhálà máa ṣẹlẹ̀ ni. O ò lè ṣe bẹ́ẹ̀. O ò lè tìtorí pé ọkọ mu ọtí, ò dẹ̀ fẹ́ kó mu tí, àbí wọ́n sọ pé ó ti ní kidney problem, ó ti ní kinní kan problem, o ò dẹ̀ fẹ́ kó mu tí, ó ti ní liver problem, o ò fẹ́ kó mu tí, o wá nítorí ẹ̀ ìwọ ló ń ṣe wàhálà, tí wàhálà ẹ̀ bá dé, o wá gbé gbogbo ọtí nínú ilé, o lọ sọ́nù, o lọ fọdà, o lọ fi tọrẹ, wàhálà máa ṣẹlẹ̀. Sùúrù lèèyàn fi ń ṣe. O ò lè force ọkùnrin, o ò lè tìtorí pé ọkùnrin o rí pé o gbọ́ pé ó ń fẹ́ lágbájá, ó ń fẹ́ tàmẹ̀dùn, o wá lọ wá kan nínú àwọn girlfriend ẹ, o lọ fọ létí, o lọ lù ú nítorí pé o fi pé tó bá ti lù ú, tó bá ti dájà alẹ́ kò ní lọ bá mọ́. Ìgbà yẹn gangan ló máa nífẹ̀ẹ́ obìnrin yẹn sí. O ò lè stop ọkùnrin ní gidigidi ní ipá ipe kó má ṣe nǹkan tó fẹ́ràn láti máa ṣe. Sùúrù ló máa fi ṣe. Àdúrà tó máa gbà ní pé kó kàn dín nínú iyọ̀. Tó bá ti kàn dín nínú iyọ̀, fúnra rẹ̀ ló máa stop ẹ̀. In tí ọkùnrin bá gbèrò lọ́kàn ara ẹ̀ láti stop, ìyẹn ló máa last, ìyẹn ló máa fi ẹ́ lọ́kàn balẹ̀. In tí o bá force ọkùnrin wípé kó stop, ìjà ló ń wá, ìyẹn gangan ló máa dá lérú. Tí ọkùnrin bá ń ṣe àwọn nǹkan kan tí o ò fẹ́ kó ṣe mọ́, tó bá ń fi ẹ̀sàn ṣe, tó ń sọ bóyá lẹ́ǹkan kan ó dẹ̀ gbúdọ̀ máa tẹnumọ́ jù, kó máa sọ jù, bóyá kó rí kó ní ẹ orí, òun náà ni. Nígbà tá bá ní kẹ́ má mu sìgá mọ́, nígbà tá bá ní kẹ́ má mu tí mọ́, nígbà tá bá ní ká má gbé obìnrin mọ́, òun lórí tó rówó jẹun ní lẹ́sìn, òun ló ti ń wúkọ̀ yẹn, wàhálà máa ṣẹlẹ̀ ni. Òun nag ni. Tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní nag, ọkùnrin á sá fúnlé, nítorí pé kó má máa ṣe yẹn gan, tó bá ti sá kúrò ní nǹkan yẹn ló máa jẹ́ complain ẹ̀ níta. Ẹ̀kọ̀ọ̀kan
ló máa sọ ó dẹ̀ ní sọ níbínú ó ní sọ bí pé òun spite ẹ̀ ó ní sọ bí pé òun nàgẹ̀ tó bá ti di pé òun sọ òun nàgẹ̀ òun spite ẹ̀ ó máa sá fún ẹni ó dẹ̀ máa wò pé ó fẹ́ gba agbára lọ́wọ́ òun gẹ́gẹ́ bí ọkùnrin ó fẹ́ máa control life o ìyẹn ò wá sọ wípé tí wọ́n bá sọ fún ọkùnrin tí ọkọ tó bá gbà àbí tí wọ́n bá sọ pé tó bá ń ṣàìsàn lórí nǹkan tó fọwọ́ ara ẹ̀ fà tó gbà tó bá wá sọ fún wọn pé kí wọ́n náà stop nǹkan kan wọ́n wá máa sọ pé irọ́ o ìgbà tèmi náà sọ fún ẹ wọ́n náà ṣe kí wọ́n náà ò ní right láti sọ fún mi pé kò stop kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ equal right ló fẹ́ ṣe yẹn kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ equal right nínú ilé gbogbo nǹkan tí ọkọ bá ti pick as habit tó ń ṣe tó bá máa sọ wípé kó stop ẹ kì í fìjà ṣe kì í da oúnjẹ tí ọkọ gbé wá láti ta ká dànù ká nítorí pé wọ́kọ́ ló ṣe kì í mú sìgá tọkọ rà tó gbé sínú ilé ká mú ká lọ destroy ẹ̀ nítorí pé ó fi ìwé pé kò dáa fún health ẹ̀ ìwọ́kọ́ ló bí kì í mú gbogbo ọtí tó rà sínú ilé kó lọ dànù kó nítorí pé kò dáa fún health ẹ̀ ìwọ́kọ́ ló bí tó bá máa tí ọkùnrin bá ń ṣe nǹkan tí kò tó fi pé kò dáa àbówà detriment sí health ẹ̀ tó bá fẹ́ kó stop tí wọ́n bá mọ̀ pé ó fẹ́ kó stop ó dẹ̀ wù ẹ́ pé kó stop ó máa ní sùúrù ó dẹ̀ máa fẹ̀sọ̀ ṣe ni tó bá ti ń fi ipá mu kíní yẹn máa gbèrú sí nínú ọkàn ẹ̀ kò ní change o ò ní achieve nǹkan tó fẹ́ achieve lórí ẹ̀ ìwọ gangan lòun cause more harm fún than òun gangan tó ń ṣe habit yẹn ẹ lọ wo gbogbo nǹkan tẹ bá rí tó ń tà tí ọkùnrin mu tó dẹ̀ di pé kò ń ṣe nǹkan tó dáa wọ́n máa ń kọ́ sí ara ẹ̀ nílùú yìí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa kọ́ sára ẹ̀ pé kò dáa wàá kọ̀ máa ran létí lóòrèkóòrè ni pé kó wo àwọn tó ń ta kínní ìgan wọ́n sọ fún ẹ pé kò dáa ó lóòótọ́ ni wọ́n ń tà ṣùgbọ́n àwọn gan mọ̀ pé kò dáa bá lè mí ṣe wò ó pé tó bá ti ń fọ̀ọ̀sẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ ni anything tó bá ti bójú obìnrin náà ló suspect ọkùnrin fẹ́ tó fẹ́ máa fọ̀ọ̀sẹ̀ pé kó fobìnrin yẹn lẹ̀ ìgbà yẹn ló máa nífẹ̀ẹ́ ọkùnrin yẹn sí wàhálà tó bá ń bá ọkùnrin fà lórí obìnrin kan obìnrin tó bá ti ń fa wàhálà yẹn ó máa di ẹni tán torí ẹ̀nà mi ni máa padà fẹ́ kò ní fi obìnrin yẹn lẹ̀ ìfẹ́ yẹn máa gbèrú sí ni pàápàá tí dí ọ̀dà obìnrin bá lọ ní sùúrù kò ní fi sìgá yẹn lẹ̀ ìfẹ́ yẹn ó máa gbèrú sí nínú ọkàn ẹ̀ ni kò ní fi ọtí mímu lẹ̀ ó máa gbèrú sí nínú ọkàn ẹ̀ ni ṣùgbọ́n ìwọ mọ̀ wípé fún obìnrin mo wí pé fún obìnrin tó bá ní pé kí obìnrin fi nǹkan tọkùnrin bá ní kóbìnrin fi nǹkan lẹ̀ ọkùnrin ò bá fọ̀ọ̀sẹ̀ àbí kò bá sọ pé kinní kan tó bá ti mọ̀ pé nǹkan tí kò like tí kò ní múnú ẹ̀dùn ni má ti torí pé wọ́n sì sọ tiẹ̀ fún kò gbà kí wọ́n náà sọ pé kò gbà má gbàgbé pé tí ọkùnrin bá tọ àtọ̀rìn tí obìnrin bá tọ àtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí ọkùnrin bá ń bàtà wa emotionally àwọn ò kí ń rí bí obìnrin tí ò lè ṣèranù àbí tí ò lè dókó mi tí ò lè lọ bẹ́lò mi wọn ò kí ń rí bí sásí wọn máa ń so fẹ́ ọkùnrin pílò ni but tí wọ́n bá push ọkùnrin tó ń bi nínú pé kó stop habit kan tó ń bi nínú òun lè rí bí sásí ó lè wù lọ kó má wọlé ò lè ní pé kọkùnrin má padà wálé níjọ́ tó bá dé bọ ìwọ ò lè dídì jáde kó nítorí pé ọkùnrin fọ̀sẹ̀ ó jáde ò súnlé kí ló fẹ́ sọ fún ọkọ so bọ́lọ̀ ṣe ṣẹ̀dá nìyẹn ó ní àwọn ògo tó gbé fún ọkùnrin tí obìnrin ò lè béèrè lọ́wọ́ ẹ̀ ó ní àwọn àṣẹ kan tó fún ọkùnrin tí obìnrin ò lẹ́tọ̀ọ́ tí àdẹ lè béèrè ó dẹ̀ ní àwọn àṣẹ kan tó fún àwọn obìnrin gbogbo nǹkan tí Ọlọ́run tó fún ọkùnrin ẹ̀sọ̀ àti tábà tí ó wá ń ṣe nǹkan tá à like ẹ̀sọ̀ àti sùúrù àti ìkẹ́ àti ìgẹ̀ la máa fi gbà lọ́wọ́ wọn àdẹ̀lẹ̀ fọ́sùn wọn tó bá láwọn ò filẹ̀ bọ̀ táwa bá láà fẹ́ ṣe bẹ́ẹ̀ ó máa di wàhálà ni a lè sọ pé nǹkan tí ọkọ wa ò fẹ́ tí àwa náà mọ̀ pé bóyá kò dáa tóun náà dẹ̀ sọ pé òun ò fẹ́ a lè nítorí pé òun ò stop ti àwọn ò stop tiwa tá a bá sọ bẹ́ẹ̀ ìyà la máa bá ń bẹ àwa oníyà wa ló máa jẹ̀yí tó jù àwa la máa sunkún jù kò lè sábà múùfù ọkùnrin torí ọkùnrin lè má ní support system bíi ìyá ará àdúgbò ọ̀rẹ́ but support system tí àwọn ní tó jẹ́ pé ó máa support wọn support tá a bá ṣọ́ra support system tó máa ní àwa obìnrin lára ni support system tiwa táwa ní kò ń sábà ní ọkùnrin lára ìyá family ẹbí àtọ̀rẹ́ ló máa ń sábà jẹ́ support system obìnrin but support system ọkùnrin obìnrin òbò níta ló máa ń sábà jẹ́ support system wọn so ìdí tó fi jẹ́ wípé a lè bá ọkùnrin fi ìgbà kaba wọn rub shoulders pé okay tó o bá ṣe èmi náà ò ṣe
tí ó bá ti sọ fún ẹ tó ò bá ṣe á pọ̀ síwájú rajà tó bá sọ fún wa tá a bá ṣe àwọ ọ̀pọ̀lọpọ̀ wa lọ́jà kankan tá a fẹ́ pọ̀ síwájú ra ìyà ló máa bá dé so tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkùnrin ẹ̀sọ̀ ni kò fi ṣe má fi pa ṣe má fi wàhálà ṣe má fi ìjà ṣe tí obìnrin bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkùnrin tí ọkùnrin bá fẹ́ gba nǹkan lọ́wọ́ obìnrin ó lè fipá ṣe fìjà ṣe o ò lè bá dúnàdúrà o ò dẹ̀ lè bá fa wàhálà tó bá fa wàhálà ìwọ ló máa jẹ ìtọ́jú àfi tó bá jẹ́ pé ìwọ náà ti rẹ́dì láti give ilé ọkọ ẹ up àpò ti rẹ́dì láti kúrò nílé ọkọ torí tó bá lọ sọ pé o lọ ṣàṣemáṣe tó bá ka ẹ ìwọ náà ló máa pàpà lọ o ò dẹ̀ nílé sọ́ńtà á dìtìjú fún ẹ so ẹ má force ọkùnrin láti fi habit nǹkan tó bá ti pick lẹ̀ lójú tí wọn ẹ̀ ń deprive wọn ni but lójú tí àwa táwọn bá ní ká fi nǹkan lẹ̀ táwọn ò bá fi nǹkan lẹ̀ lójú tí wọn àwa ń ṣe bẹ́ẹ̀ ni pé àwa la ní ilé ni àwa ń ṣègbéraga ni àwa ò fẹ́ gbọ́ràn ni so ó ní kẹ́ wò pé nǹkan tí ọlá tí Ọlọ́run fún ọkùnrin gẹ́gẹ́ bí orí ó pọ̀ jaburata ju àwa obìnrin lọ èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí ẹ má gbàgbé o iṣẹ́ ti yá o ẹ dìde kẹ́ gbéra o èmi ti ń lọ bí iṣẹ́ o ire o ẹ káàárọ̀.